wọ́n mọ̀ ti rí ẹni tó pa ìlérí olúwa lọ́ba Mohbad. Iléeṣẹ́ ọlọ́pàá ti kéde pé àwọn wá arákùnrin kan Owódùnní Ibrahim tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Prime Boy àti pé ẹnikẹ́ni tó bá wọn rí arákùnrin ọ̀hún yóò gba ẹ̀bùn mílíọ̀nù kan náírà. Ọ̀gbẹ́ni Owódùnní tí wọ́n pè ní ọ̀rẹ́ àtìgbà èwe Mohbad ni ọmọkùnrin tó wà nínú ọkọ̀ pẹ̀lú Mohbad lọ́jọ́ tí wọ́n kéde pé ọ̀dọ́mọkùnrin olórin tàkásùfé tí ìràwọ̀ rẹ̀ ń tàn lọ́wọ́. Kódà lẹ́yìn tó ti papòdà, ìràwọ̀ arákùnrin ọ̀hún tó ń tàn sí ni. Arákùnrin ọ̀hún gan ló tún fọ Mohbad nínú fọ́nrán kan tó fi síta lórí ìtàkùn ayélujára. Nínú èyí tí Mohbad ti sùn gbalaja sẹ́yìn ọkọ̀ lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023. Kò sẹ́ni tí yóò fọ̀bẹ tónù jẹ̀sù, kò sẹ́ni tí yóò rojọ́ ẹ̀bi mọ́ra rẹ̀. Bẹ́ẹ̀ bá kínní nísàlẹ̀ ọmọbìnrin yóò sọ pé sùkú àgbàdo ni. Òótọ́ lárákùnrin Owódùnní ti sọ nínú fọ́nrán kan tó fi síta pé òun ọmọ nǹkan kan tàbí lọ́wọ́ nínú ikú Mohbad, ṣùgbọ́n tíléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó ní ojúkòrò kì í pojúkòrò jẹ. Wọ́n ní bójú bá rinjú ṣe làlátọ́ àti pé àwọn ní gbólóhùn kan tàbí méjì tàbí mẹ́ta láti béèrè lọ́wọ́ rẹ̀ lórí kí ló fa sábàbí àti kí ni tọ́mọ̀ nípa ikú ẹni tó pè ní ọ̀rẹ́ ìgbà èwe rẹ̀, àti pé gẹ́gẹ́ bí ọ̀kan nínú ẹni tí ó fojú kan Mohbad gbẹ̀yìn, ó yẹ kó lè ní ìrànlọ́wọ́ tí yóò ṣe fún àwọn lórí ìwádìí tí àwọn ń ṣe. Gẹ́gẹ́ báwọn èèyàn kan ti sọ, wọ́n ní fàákájà ó wà láàrin Mohbad àti Ibrahim Owódùnní kó tó di àsìkò tí ọlọ́jọ́ dé. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiẹ̀, Owódùnní ní mò ń gbọ́ àhesọ ọ̀rọ̀ kan káàkiri wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ Àìkú pé bóyá ohun tó ṣẹlẹ̀ ọ̀hún ń lọ padà jásíkú Mohbad. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bàbàrà lọ́jọ́ ìsinmi láàrin mi àti ọ̀rẹ́ mi. Erékùṣù Èkó la ti ń bọ̀. Kí Ọlọ́run ṣe ìdájọ́ ẹnikẹ́ni tó bá sọ wípé èmi ni mo pa ọ̀rẹ́ mi, àdàbí bí mo bá lọ́wọ́ nínú ikú rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ Àìkú ni pé èmi àti Mohbad ńlá jọ wà lágbo eré. Mohbad ó ti yó púpọ̀ lọ́jọ́ yẹn. Látàrí èyí, ó jókòó sínú ọkọ̀ rẹ̀ lẹ́yìn tá a kó lójú agbo. Ìyàwó rẹ̀ jókòó sáàrin wa. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Lójijì ni mo sáàrí wípé ó fẹ́ jáde kúrò nínú ọkọ̀. Lélẹ̀ tí mo sọ wípé kó má jáde, àti pàápàá tó bá fẹ́ jáde kó jẹ́ kí n gbìyànjú láti pa ọ̀nà mọ́ fún un, láti bá a kó àwọn èèyàn kúrò lójú ọ̀nà. Ẹ dákun o, èmi ò mọ nǹkan kan nípa ikú ẹ̀ o. Kódà mi ò fi ọwọ́ kan Mohbad rárá. Ó gbá mi, n ò gbá tèmi padà. Ọlọ́run rí mi o. Ìyàwó rẹ̀ kúkú ń bẹ níbẹ̀ pẹ̀lú ọkùnrin kan tí wọ́n ń pè ní Prado àti ẹ̀ṣọ́ kan. Ẹ má sọ ohun tí ẹ ò mọ̀ nínú ìwádìí yín o. Kò sí ìjà láàrin èmi àti Mohbad. Aláàánú mi ni, ọ̀pọ̀ oore ló ti ṣe fún mi. Bí mo bá wá pa aláàánú mi, ta ni kí n tún lọ rèé mọ bá fún ìrànlọ́wọ́? Mi ò bá wọn gbé o. Olómọ ń pè mí nígbàkúùgbà tó bá fẹ́ rí mi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé olórin ni ọ̀gbẹ́ni Owódùnní Ibrahim láàyè tiẹ̀ náà. Ọ̀pọ̀ orin rẹ̀ ló sì gbajúmọ̀ dáadáa lórí ìtàkùn ayélujára. Lára àwọn orin rẹ̀ ni èyí tó pè ní Balance, níbi tó ti ṣe àṣepọ̀ pẹ̀lú Ṣèyí Vibes. Ọ̀kan nínú àwọn orin rẹ̀ ni Mancherry, Olúwa ní Ṣọlá, Sùúrù, No Force, Money, Fedo, Oyasa, Lápá, Free Me, Pull Up, That Girl, Ijó Ọpẹ́, Wanyoma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn tí wọ́n ń wá tàbí tó sá lọ. Wọ́n ní àwọn ti fún un ní àkókò láti yọjú sí àwọn sì ti pè é gẹ́gẹ́ bí ọmọlúàbí níwọ̀n bá àgbà tí kò ti jẹ́ ìpè àwọn gẹ́gẹ́ bí ọmọlúàbí. Kò sóhun méjì ju kí àwọn ó kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tó sá lọ láti ẹ̀ka wọn tí wọ́n pè ní Special Police Gazette Bulletin. Ní àtẹ̀jáde tí wọ́n fi síta, àtẹ̀jáde ọ̀hún ń lọ ṣàfihàn àwòrán ọ̀gbẹ́ni ọ̀hún, orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí Owódùnní Ibrahim tí ìnagijẹ rẹ̀ sì ń jẹ́ Prime Boy. Ọkùnrin àpọ́n, ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. Àdírẹ́sì rẹ̀ ni wọ́n pè ní Third Power, Òkè Elétù, Ìkòròdú. Iṣẹ́ rẹ̀ olórin, ẹ̀yà Yorùbá,
ìwo ojú rẹ̀ dàbí eyín funfun. Ǹjẹ́ ó kọlà? Bẹ́ẹ̀ ni, àwọ̀ ẹyinjú rẹ̀ dúdú. Àwọ̀ rẹ̀ gangan èèyàn dúdú ni. Ó ga níwọ̀n mítà 2.36. Orí títóbi. Àwọn ibi tó máa ń rìn sí jù òun náà ni Ìkòròdú àti Lẹ́kí. Wọ́n ń wá látàrí ìwádìí lórí ikú Mohbad. Ẹnikẹ́ni tó bá rí yóò gba ẹ̀bùn mílíọ̀nù kan náírà. Ọ̀gbẹ́ni Sam Larry àti Naira Marley ni àwọn ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà, tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sì ti béèrè àǹfààní láti ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Yàbá láti tọ́jú Naira Marley àti Sam Larry fún odidi 30 ọjọ́ gbáko, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ ọ̀hún sọ wípé àwọn ò lè fún wọn láàyè 30 ọjọ́ bí kì í ṣe ọ̀sẹ̀ 3 tí ṣe bíi ọjọ́ 21. tó àgbọn ń ṣẹ́ òyìn ń ṣẹ́ ojú olóko wa déédéé wú lásán ni bí o. Ǹjẹ́ a ti rí ẹni tó pa ìlérí olúwa alọ́ba Mohbad àbí àfúrásì lásán ni? World Breaking News Yorùbá náà lẹ́wà. Ire o.